وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. آمين. آمين. الحمد لله صلى الله عليه وسلم. أولي وجه بابا ìmọ̀mọ́ àgbà fún gbogbo Ìlọrin àtàgbègbè شيخ والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. àfáà wa Àlàdé àgbà la sì tẹ̀lé wa. أدام الله حياته Àlàdé àgbà náà lọ́wọ́ ń bọ̀ pé. حفظه الله ورعاه. àwọn làwọn bàbá ní kí wọ́n kó gbogbo wa lẹ́yìn wá. bàbá sì ní kẹ́ ẹ dákun kẹ́ ẹ lọ́sà olójúkò fáwọn pẹ̀lú àìsí ní àìlú ṣàṣẹ àwọn náà ni wọ́n kó wa wáyé. nígbà tí ètò yìí kàn wá عافاكم الله. ní jápọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún wa báyìí ìkó mẹ́ta ní bẹ́ẹ̀lẹ̀ fáńsáàsì láàbìdé lónìí nìkan lára wa wá àti sẹ̀ńtínárì wa wà nílé ìbùrọ̀sọ̀ ọ̀làdùsù báyìí fara gas wá àti maharam wa wà nísàlẹ̀ ìgbóríyàn ìwálé àkọ́. الله أكبر. ìlú nìyí a sì ti ṣàdéhùn rẹ̀ ajogún ẹ̀ lọ́dọ̀ bàbá wa Àlàdé àgbà pé bàbá náà ní pètàn sílẹ̀ kan wọlé mẹ́ta tó yàtọ̀ wọ́n nílé ilé ọba àlọ́ ìṣèkálẹ̀ شيخ والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. ilé àfáà mi àtìlé táwọn ti jáde gbogbo tí bá ti wá ń wá látọ̀dọ̀ bàbá ìmọ̀ náà gbà ilé bàbá ìṣèkálẹ̀ mìíràn. bọ́lọ̀ ń ṣe lu ọjọ́ rẹ̀ náà nínú òyìn àmọ́ àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulillah. kò sí táwa wá ṣe wọ́n ní àwa kí bàbá ni àdúpẹ́ bàbá ẹkú dìde ọjọ́ bẹ́ẹ̀ ṣe ń kí wọn àkọ́kọ́ ní jímà ẹ̀sùn wá sàǹsàrù sílá. a fi àsìkò nínú àgbẹ̀ ọlọ́run pé gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ní àyè tẹ wáyé tẹ kókó láyè wọn tó ń bẹ wájú ọlọ́run sàgbà kókó ni wọn. Àmín. ìmọ̀lẹ̀ méjì lọ́pàdé ìmọ̀lẹ̀ bíbí àti títọ́. سعدتم تلقى النور بالنور سعدتم سلالتكم بلا شك نجيب. ìmọ̀lẹ̀ bíbí àti títọ́ تلقى النور بالنور سعدتم سلالتكم بلا شك نجيب. سلالتكم بلا شك نجيب. bíbí àti títọ́ lọ́dọ̀ bàbá wa bí fọ́ọ̀sì lágbàdàní. Olúwa àfàkùnmọ́lá. Bí àsìkò yìí rántí bàbá wa fọ́ọ̀fù náà lẹ́mí ọlọ́run kọ́mọ́sà jẹ́ ìlú wọn kalẹ̀ o. تلقى النور بالنور سعدتم سلالتكم لا شك نجيب.
náà làbẹ́ gbogbo àwọn àfa wà nínú ìlú. أكرمكم Bàbá الله. máa gbà ní Màlẹ́, bàbá máa gbà ní Jàmbá, Jánásì. bàbá máa gbà sí bàbá Jánásì, Bàbá Rọ́bànà. bàbá Rọ́bànà, bàbá Mùkádàmù àgbà àti gbogbo àwọn àfa wà. أكرمكم الله الكريم. Ìtì Ọlọ́run ọ̀. الله. Àwọn bàbá wa ìmáàmù àgbà lánàá. رضي الله عنه. Bàbá wa ìmáàmù àgbà níbi ìta ni ó bẹ̀rẹ̀ tó fi wá débi tí ó ti bẹ̀rẹ̀ lọ. Ọlọ́run dàpọ̀. Wọ́n sà máa mú ládàbí tó ìgbà wọn. آمين. Ẹ dàpọ̀ tó fẹ́ ká ṣe àánú ẹ̀ka. آمين. تلقى النور بالنور سعدت سلالتكم بلا شك نجيب. Bàbá wa àgbà tó ti lọ wọn là ń kínú ilé bàbá tí lé tí bàbá wa ìmáàmù ti jáde. أكرمكم الله Ẹ الكريم. wá rí gbogbo ohun táwọn ń wí yìí, àgbọ̀nù pàǹkan ní gbogbo àtìlẹyìn ìfẹ́ kọ́ gbóná. Àtìlẹ́yìn kọ́ gbóná ni. Mo lo ọmọ mọ̀kọ́ lánàá àbúmọ̀ pàǹkan mo fi ṣe. Àtìlẹyìn ẹ̀kọ́ gbóná ni. Ẹ̀kọ́ ṣe é dáhùn, àbúmọ̀ ò ṣe é dáhùn. Bẹ́ẹ̀ ni bàbá wa mi wọ́n ti kábà ṣéèkì. شيخ 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 الله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي Àwọn العظيم. àtúnyé kí ẹkú ìdáyàtọ̀ Ọlọ́run. Kára bàbá ìmáàmù wa. Ọba tí ń sàmànà yín bọ̀ látà. Kò ní dábẹ́. آمين يا رب. Ilé Sheikh Alimu ò ní dìbò. Tí آمين ń jẹ́ ẹ̀jẹ̀ Sheikh Alimu wọ́n mọ̀ ọ̀nà wájú sí i. آمين Barikola la hawla. ولا قوة إلا بالله العلي العظيم. Ansarul Islam gbogbo tí àwọn Ansarul Islam ni àwọn àdàbíyà ni kò méjèèjì náà ni Ọ̀pàpọ̀ ń bì. a kí gbogbo ẹ̀yà aṣáájú wa Àfọ́ àwẹ̀ Islam. fáwọn Islam fáwọn ẹntì fáwọn Sheikh wa Tabaru fáwọn kébìrì gbogbo ẹ̀yà aṣáájú wa tẹ wà ń dòkó gbogbo tí ń dáwọn ẹ̀yà wa wúmẹ̀wé bẹ̀rẹ̀ lórí ìmọ̀ àdìlẹ̀ mọ́ ti wà tẹ̀ kó gbogbo wa wá. Abẹ Ọlọ́run fẹ́ni kọ̀ọ̀kan. Ọjà dùnú làwa ń lẹ̀ yìí náà dùnú làwa wò yìí. Ọlọ́wọ́ dájà dùnú fẹ́ni kọ̀ọ̀kan náà. آمين. Ọ̀pẹ nínú ẹ̀ bá ti dòsí gbogbo tó bá dáa kọ́ máa retí àmì Ọlọ́run. الله أكبر كبيرا. Àfọ Abdulrasheed. أعرفكم الله الكريم. Ìjókòó yìí نعم. wọ́n fàsìkò sí wọ́n sì fi tọ́pìkì sí i. Wọ́n ní a wá sọ̀rọ̀ ìdánmọ̀lẹ̀ àmánátì. Àmọ́ sí الإمامة. alìkìmáà. أحياكم الله. Àmánà kéèyàn ó gbàdéhùn pẹ̀lú Ọlọ́run. رحمكم الله. Kó ló ṣe tóbi tó. Bàbá wa sọ̀kalẹ̀ lẹ́yìn yìí rò. Kí ni àwọn ẹrù tí ń bẹ lórí ìmáàmù? Bàbá ní ìrìnàrè o, ìmáàmù ni o, àṣáájú ni o. الله أكبر. Ẹ̀ní bínú èmi ọmọ rí létí rẹ̀ mọ́lú wa. الله. Kó lè bá yé wa. Ṣé nǹkan kan? Èmi ó sì máa rí létí rẹ̀ mọ́ bàbá ìmáàmù. Torí kíni? Òní ọ̀la. Wọ́n bá di lọ́tùnla, wọ́n ti rẹ̀ òkú. كرمكم الله الكريم. Pẹ̀lú òkú Ọlọ́run, kò sì ní tú. آمين. Bákan láì. الرحمن الرحيم. Ọlọ́run ṣe ṣe ní àkọ́tọ̀. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعظكم به إن الله كان سميعا بصيرا. Bàbá wa mi lọ́ọ̀dù wọ́n ti wọlé. Àwọn náà ní kí a mọ̀ wọ dáwà yìí. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها
وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعظكم به إن الله كان سميعا بصيرا. كرمكم الله. الله على محمد صلى الله على محمد. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. Tàbí àmánà ó dùn lẹ́nu wa púpọ̀. Ó fẹ́lẹ́ lẹ́nu, ó sì ṣòro ṣe. Allahu akbar kabira. Al-amana. Ǹjẹ́ Ọlọ́run pé fún sámà? Ó kọ̀. Kí ló sì fà á tó fi kọ̀? Ọlọ́run ní àrádínálẹ̀ àmánà. Inna aradna al-amanata ala as-samawati wal-ardi wal-jibali fa-abayna an yahmilnaha وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. Àfúnsọ́ ní jẹ́ bẹ́ẹ̀, àmánà lè wá lọ́rọ̀, ó lè wá lówó. Allahu akbar. Ọlọ́run wá ní àgbè fún sámà. Sámà wá Ọlọ́run wá la sámà lẹ́nu kó béèrè pé ó ní yí àárọ̀ kí ni ń bẹ nínú rẹ̀? Kí ni ń bẹ nínú ẹ̀? Ọlọ́run wá ní tí ń bẹ ń bẹ ni pé yín ní àhásáǹtì dùzíìtì wáyé ní àsáàtì ohun kìrìtì. Sórí tí ń bẹ ń bẹ ni pé bọ́ ọba gbà á dáadáa kí wọ́n lọ́wọ́ yìí ní àhásáǹtì tó ọba gbé dáadáa tó ṣe dáadáa dùzíìtì á sọ ọ́ lẹ́sàn-án àṣàyàn rí. Àṣàyàn nìkan rí. Àmọ́ wàyí ní àṣà àti bọ́ọ̀bá tó pé eré ó kébùtì àjọ ń yà sábà ní ẹ́ mo tó yà rẹ́ gbà ní gbà. Inna aradna al-amanata ala as-samawati wal-ardi wal-jibali fa-abayna an yahmilnaha wa ashfaqna minha. Bẹ́ẹ̀ náà ni ẹ béèrè ìgbà kan náà ń tọ́lọ̀ sọ fún sábà náà ló sọ fún ilẹ̀. Òkè náà béèrè. Sábà kọ̀ ilẹ̀ náà òun tó bẹ̀. Wal-jibali. Òkè tọ́lọ̀ ń fi mú ilẹ̀ dúró nítorí bí Ọlọ́run dálẹ̀ Ghana ti tàbí ilẹ̀ ń mì báyìí. Fákàlákà ṣe á lè sámà àtìbá pásítà kàbá. Nígbà Ọlọ́run wá gbé ilẹ̀ tó gbé òkè lérí ilẹ̀ wá farabalẹ̀. Àwọn mọ̀lẹ́kà wá kíbò sí pé ẹ ya Rabb alákàlákà ṣe àná. Ashadda min al-jibal. Tó dá gẹ́gẹ́ tó ju òkè lọ báyìí Ọlọ́run ní mo dá. Mo dá kíní kan mo dá àdìdì ní dẹ irin ní tí n bá dẹ irin sí òkè yóò sì fọ́. Inna aradna al-amanata ala as-samawati wal-ardi wal-jibali fa-abayna an yahmilnaha wa ashfaqna minha. Àṣà àmìlìnà wọ́n kọ̀ wọ́n ìtọ́ ọmọ ní nǹkan lọ tó pé kí ni wọ́n fọ̀rọ̀ sí ọlọ́wọ́ pé ọmọ sọ bẹ́ẹ̀ nìkan pé wọ́n nìkan wọ́n sọ fún òun náà sọ fún òun nìkan òun náà sọ fún nìkan wọ́n mọ̀ pé wàhálà ni ẹlòmíì ó kírun yọ pọ̀ yọ gbàwẹ̀ yọ pọ̀ nǹkan díẹ̀ yọ dasẹ̀ wù. Ilẹ̀ pọ̀ sámà pọ̀ òkè pọ̀. فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان Mádàmà tẹ́wọ́ gbà àmọ́nà ọ tẹ́wọ́ gbà. إنه كان ظلوما جهولا. Ọ̀dọ́dún mà Ọlọ́run kò rò ó dún bẹ̀ pé alákòóso mọ̀ ní jàhúlà ọmọ ní ọ̀dà púpọ̀. Àwọn èèyàn yé èèyàn lọ́lọ́run máa ń fà mánà tì láàrin ara wa mánà ń bẹ láàrin ara wa ẹ sọ ọ lọ́lọ́run fi wá ní tò sẹ́yìn ọmọ Ádámù ti gbà á ná. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم
بين الناس أن تحكموا بالعدل ọ̀dọ̀wọ́ yín ọlọ́run wá ní ọlọ́run pàṣẹ. أن تؤدوا الأمانات إلى أهلها. mọ́ kí bò sí ìmáàmù nìkan tiẹ̀ náà ń bẹ lára rẹ̀ nù lé ní. àmánà tàdúgbò ń bẹ àmánà nùlù ń bẹ mọ̀jáàbù dáwà lọ́lọ́run ṣe ọ́ nǹkan wá ń ṣẹlẹ̀ ládùúgbò olóògbé ni ó ti lọ yá àtọ̀nà fún ọ. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. nínú ìlú tó pọ̀ bàrọ̀ obìnrin láyé Mẹ́kà ni. ẹ wá àwọn ọlọ́pàá àwọn awátọ́ ní ìmọ̀ bí ẹ bá ti sọfin pé báyìí bá ti dí o ẹnìkan kan gbọdọ̀ gbádùn. bóbìnrin ti lè tó bá dúró níbi tí wọ́n ní wọ́n mọ̀ dúró ní wọ́n gbé gidi kan pò mẹ́rin tó ní wọ́n mọ̀ ríra wọn bí àmánà tí wọ́n. lárúbáwá kan bẹ nínú àwọn lárúbáwá tí bàbá kó wá sí à ń pè ní sèkú màlìkí ní mọ́sàlì orí náà dáadáa báyìí. ààfin ni ìwọ àmọ́ alukuraanu ní máa kọ́ ó sì jẹ́ nìkan tó mójútó kuraanu púpọ̀ kọ́ wá ní kọ́ wọn lómi àfikọ́ tó bá wá tó àsìkò tí iṣẹ́ rẹ̀ dé àwọn ọmọ wa máa jáde yóò wá wọ kíláàsì kò ní rẹ nìkan yóò wá dúró kíláàsì yóò máa lọ yóò máa bọ̀ lásìkò rẹ̀ ó fi gbé. àfa àwọn tó kàn kéwù ni ó ní àmánà ni àmánà tí mo torí ẹ̀ wá Nàìjíríà. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. tọ̀yìn àti ẹ̀fún ọlọ́wọ́ lásìkò ni. àfa yìí. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. kálukú mu lónìí àwọn níwájú bàbá wa imam gbogbo wa tá a wà ń yà yín àmánà ń bẹ lérí wa bí bàbá ṣe ní àmánà lérí ti àbí ta ní ìdágbà lọ́wọ́ wọn ní bàbá wa imam ní tí ó gbà lọ́wọ́ àwa. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. àmánà tí ń bẹ lọ́rùn tiwa ni pé kó o jí lójú wọn kọ ṣàdúrà fún wa. Ọlọ́run bá ràn yẹn sí ọwọ́ wa kù. Wọ́n bá sì ṣe eré ìtajà ọmọdé. وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. Ọ̀sásìkò wa lè pẹ́ lórí yìí mu. Kálukú ọ̀sàmọ̀ pé lọ́rùn lérí ẹnì kọ̀ọ̀kan wa kí ìlú yìí ọmọ bàjẹ́ àmánà ni. Ẹ̀wù àwọn tó ṣáájú wa nílẹ̀ yìí wà ní ilé Ìlọrin, oko Ìlọrin, ìdálẹ̀ Ìlọrin, làkàndé àkùnlé. Wọ́n wá ti ń dá làkàndé àkùnlé yìí láfíìmù jọ. Wọ́n tó bí ọ̀pọ̀lọpọ̀ wa. Àwọn kan wá yẹ̀ wọn ògbó wọn ń dájọ́ dì sí. All right, àwa ń jẹ yìí à ń mu epo àwọn tó gbé kalẹ̀ ní 100 years sẹ́yìn sábà gbé padà. àmánà ni rọ́bì jáde hazali balada. jáde hazali balada. fìtì kálukú jẹ́ àgbàgbé gbogbo nǹkan ṣe ní mọ́sálásí kọ̀ọ̀kan bí kálukú bẹ̀rẹ̀ rẹ̀ kọ́ máa ṣe padà káwọn aṣáájú wo fi níbọ̀kànbalẹ̀ àmánà ni. أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون. wá jàmbá gbogbo àmánà tọ́lọ̀ ń gbélé yìí lọ́wọ́ bàbá àníṣà ìmọ̀wé ẹ̀rú nù. Bẹ́ẹ̀ ṣe dáfi rìlẹ́tì ẹ̀ ó ṣe ọlọ́run tọ́lọ̀ fún lálùkùránì sallallahu alaihi wasallam. Lọ́wọ́ àpòkò yóò ní kí Ibn Mas'ud òkè sí mi létí òun. Ẹ ti kọjá lára rẹ̀ ẹ ti gbọ́. Àmọ́ àwùjọ náà kò ṣe é pé ọlọ́wọ́ bá ń gbé. Ọlọ́wọ́ àtàná gbé. Amina. La takhunu Allah war-rasula. Takhunu Allah war-rasula. Wa takhunu amanatikum wa
àwọn tó ṣáájú rẹ o. Allahu akbar. شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك ما وصينا به إبراهيم. كرمكم الله. والذي أوحينا إليك ما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه. أنا أقيم الدين مسؤولية تقعدوا نبع مانا الدين جاي هنا لسه. الله أكبر. gbogbo yòókù secondary. الله أكبر. secondary. إنا أوحينا إليك كما أوحينا إلى نوح àgbàfi ọ̀sọ̀gá wọn ni a ti rẹ́ àwọn àkàtọ́ ṣáájú sí. والنبيين gbogbo àwọn ànábì tó ṣáájú. من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا وآتينا داود زبورا. Allahu akbar. torí pé òun lo ọlá fún ìjà nàbì. ń padà ń bọ̀ wá dé. méjèèjì wọlé ìwé. nípọ̀lá kò wá bí ká bá débi mọ̀ sí ilé yàtọ̀. Allahu akbar kabira. ọlọ́run fẹ́ fi hàn wá pé bá nàbì bá jà nàbì olóhùn àwọn kan ti jẹ́ ṣáájú. bàbá rí bàbá wa ìmọ̀ ọmọ àgbà lẹ́nu àwọn kan ti jẹ́ láì. àwọn kan jẹ́ ń dèrè. àwọn kan jẹ́ ń dèrè. wọ́n wá ń jẹ ẹ̀bọ̀ wá ọlọ́run wá ní ọ̀rọ̀ fún wọn láti jẹ́ kó wọn. ورسلا قد قصصناهم عليك من قبل رسلا لهم يقصون ọmọ orúkọ mú ọ. Allahu akbar kabira. إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده alánsẹ́sì kàmá ọ̀háìnà ìlà نوح والنبيين من بعده. ẹ̀dùwà dípò yìí lónìí tá à ń pé bàbá ìmáàmù ọlọ́wọ́ ti kẹ́mi yóò kù àgbẹ̀ bá wọn kan lánàá àgbẹ̀ bá wọn kan jẹta àwa náà ti wọn mẹ́rin gbà àwa ní bàbá ìmáàmù àgbà lánàá bàbá wa kan dìde ó ní tàwọn ju mẹ́sì ó tàwọn ju méje bàbá kẹ́nìyà. Allahu akbar kabira. lọ́wọ́ tẹ̀lé rẹ̀. Àmín. àmánà ọ̀pọ̀ mélòó ìgbà sì ni ìdá tó yẹ àtẹlẹ àmánà. gbogbo wọn tó wà ń wà sí ìtì à ń gbélé ọlọ́wọ́ tó ọba ti. ẹni àwọn ọ̀wọ́ bẹ́ẹ̀ yóò kádàrà bẹ́ẹ̀ nígbà wà bẹ́ẹ̀ ìdá tó yẹ àtẹlẹ àmánà. bẹ́ẹ̀ bá ti rí i tí ilé ọba bá gbé nǹkan lé yẹn lọ́wọ́ tá a ní ọmọ ṣe lọ́wọ́ á fi ráre alábìnrin ẹ̀ máa rẹ̀ ti sá. ìdá tó yẹ àtẹlẹ àrùtì àmánà tó bá ń tazir. Karamakula. alálìká omi gáwọ́lá ṣáàmìlá náà sí wa. إذا دجعت في الأرض أمانة فاعتذر على الكوم قولا شامل الناس واقعا. àdúpẹ́ àmánà tí bàbá ọba Ìlọrin ní tí wọ́n rí i pé bẹ́ẹ̀ ni. Karamakumullah. wọ́n lásìkò pẹ̀lú ọ̀dọ̀ wa ń bí ilé ìpìlẹ̀ ni wọ́n àwọn ọmọ gbé fún. إذا ضيعت في الأرض أمانة فاعتذر على الكوم قولا شامل الناس واقعا. ẹsẹ̀ inú ẹ̀jẹ̀ mi lẹ́gbẹ́ fún ẹnìkan wàá máa gbé kọ́rí. على الكوم قولا bẹ́ẹ̀yàn kúkú fà gé
gbọ́ ní tọ́lọ́run ti sọ. شاملا الناس واقعا wọ́n bí ò bá ní ọ̀wẹ́ tá a bá lè yẹ̀ á bá wọn. على الكون قولا شاملا الناس واقعا. ẹ̀yin ẹ̀ ṣe wọn àmọ́ náà tẹ́ gbé. Allahu akbar. èmi náà kíra mi náà bàbá wa lẹ́dí àgbà mi ò ṣe gbogbo tó bá ti dé bàbá tẹ̀wọ́ gbà báyìí. kọ́dà wọ́n ní àmánà débi kí wọ́n pa iṣẹ́ ọlọ́run bàbá búrákà náà wà ń lò pé ọ̀rọ̀ kásẹ̀lẹ̀ wọ́n jẹ́rìí sí ní ọlọ́run lọ́mọ torí tó fi sọ haramu di àlàlì mọ́ wa lọ́wọ́ ó ti yé wọn ní sọ. ọlọ́mọ torí tó fi wá sọ halali di haramu di àlàlì mọ́ wa lọ́wọ́. على الكون قولا شامل الناس واقعا على الكون قولا شامل الناس واقعا. gbogbo wa tá a wà yìí wọ́n ní agbàbàrà tí ń bẹ bí àmánà lẹ́gbẹ̀ẹ́ ọlọ́wọ́ bá yín gbé. àmín. bí ẹ bá ti rántí rẹ̀ bàbá wa kan lọ́ba kẹ́ bàbá wa náà lọ́ba sídára fún bàbá wa náà bàbá wa gálí kúráńgà mo débẹ̀ ǹjọ́ kan lọ́ba sídára fún wọn ní ayára ṣàdúrà fún mi wọ́n sì lọ ní wọ́n tó lọ mú ya wọ́n mú mílíkì jáde wọ́n gbogbo bẹ̀rẹ̀ jáde ọ̀nà ṣàdúrà fún mi sẹ́yìn lókè ámẹ́fìlà ní náà ṣàdúrà ní pé sórí iṣẹ́ tá a ṣe ní iṣẹ́ àlìkálí tá a ṣe kí ẹ bá ṣe ń tẹ̀yìn bá fẹ́ wọlé wà pé Allahu Akbar olùtòlí bàbá nìyẹn ọmọ alẹ́ wọ̀nyí mà ń lọ nù. ìlà yóò ti fi lọ́ọ́dì àbádọ́ tó fọ́ tẹ̀lé alẹ́ ìkẹ́ omi ọ̀la شامل الناس واقعا على الكون قولا شامل الناس واقعا. àmọ́ wá rìtáyà tán lóore fún wa ń dà sí wọ́n ló kú ọdún kan táwọn ó rìtáyà làwọn ti ta mọ́tò àwọn fẹ́ máa rìn lọ kóòtù lè darí torí àwọn ọmọ bí ó sì rí lẹ́yìn wọ́n wá dà sí wọ́n sọ àmọ́nà náà ni wọ́n fi ní Allahu Akbar bẹ́ẹ̀ tí máa ń bẹ lọ́wọ́ kálukú kọ́ sọ dókítọ̀ ìdílé àmọ́nà tó tó wà wọ́n Musulumi yẹtù أجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون وكانوا بآياتنا يوقنون. الإمام أكرمكم الله. صغرى Imamatul Kubra ń bẹ Imamatul Sughra ń bẹ ṣe tàrífù rẹ̀ lọ́dọ̀ ti wa ọ̀tọ̀ lọ́dọ̀ ti lọ́dọ̀ ti wa Imamatul Kubra náà lẹni adigunko masuliya ọmọ nílé wípé òun náà pírẹsidẹ̀ntì òun náà ní gbá òun náà là Kubra ni ìmáàmù ta fi sí tó wọ́n mọ̀ kí òun ẹ̀sìn àmọ́ ìmáàmù tí tòun tí bó ṣe jẹ́ ti ákìrùn ó kó gbádùn nínú àwọn Mùsùlùmí yá ti ìmáàmù Kubra sínú. èé ṣe torí ìlú ẹ̀sìn ìlú wa. Allahu Akbar. kìí ṣe ọ̀hún ilẹ̀ lágbáwá àbí àwọn ilẹ̀ kan wọ́n gbà á lóṣìṣẹ́ ni wọ́n wọlé kó kírun kódà wọ́n máa mọ́nítọ̀ kútúbà tí ń ṣe bọ́bá ti wí mí ìtọ́tako tí wọ́n nísìnyí yóò bára rẹ̀ ní kéré wọn yé. أجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون. ìmáàmù méjì ni àwọn ará ìmáàmù kan lọ wíwò yàdúnà. بأمرنا. wọ́n máa fi àṣẹ àwọn ọlọ́run àti gbogbo àlámọ̀rí tá a kó lé wọn lérí yàdúnà bí amri wọ́n máa fi gáìdì àwọn. لما صبروا وكانوا بآياتنا يوقنون.
làmá sọ̀gbàlú àkìlọ́ mú sùúrù wá ṣe bí wọ́n bí ẹni nínú ni. Alágbádá ní sùúrù púpọ̀ tí wọn ò fi nǹkan kan wọ́n dìgbà wọ́n ti fi nǹkan kan ṣe ó wá tẹ̀ mọ́ra làbí ń pè ní ẹ̀wọ̀n tọ́lọ́run lọ́ọ́ fi parí oko ara rẹ̀ ni. Allah Ar-Rahman Ar-Rahim ó wá lọ parí ẹ̀ sí sọ̀wọ́. Gbogbo kan yìí tí mo pera mi yìí ẹni yóò tí n bá ń bá lò mo kọ́ lẹ́rán báyìí mo fẹ́ máa wò bí ó ṣe wù mí. Ọbẹ̀ fún ọbẹ̀ ẹ̀gbà bí fún ẹlòmíì kọ́ máa fún yàn ẹlòmíì ọ̀wá lè fún yàn mo lè gbà má sì má pé ò lè gbà ó. Ilẹ̀ nìkan ó fẹ́ ìjẹ́ ìmọ̀ iṣẹ́ Ọlọ́run ní iṣẹ́ Ọlọ́run mú lọ́wọ́ gbé lẹ́ni tí ó gbé lé lérí ó sì ní àwọn mọ̀sùlùmíyà responsibilities. Ọjọ́ lọ ibi ọkàn mi kọ́kọ́ lọ òun náà ni al-ikhlas. Allahu akbar kabira al-ikhlas. Ẹni Ọlọ́run bá di ẹrù lé lérí ọgbọ́dọ̀ ní ikhlas. أول واجبات الإمام أن يخلص نيته لله. أن يخلص نيته لله. ọgbọ́dọ̀ jẹ́ káàrin wọn ọkàn rẹ̀ kó dáa àwọn yóò máa tẹ̀ kọ́ mọ̀ rí náà rí wọn. La ilaha illallah. Ó kì kan tẹ́lẹ̀ kan kí àwọn àlàyé àgbà. Ó ní alẹ́ nǹkan má sáré. Alẹ́ nǹkan má sáré. Ó kì mo lè ní ọjà. Ó kì àlàyé àgbà. Alẹ́ nǹkan má sáré. Tí bọ́ sí ìlẹ́mú. Bàbá la lé nǹkan mọ́ sáré. Wọ́n lé nǹkan wò sí ní sáré. Ẹtí máa lé nǹkan kí láyé ẹ̀fẹ́tì. Bàbá máa lé nǹkan wò sí ní sáré. Kí mo fi lò bẹ́ẹ̀? Ìkíláàsì náà ni torí tó ń bá ń lé nǹkan ọ̀rẹ́ ni tí ọmọ dúró ọ̀rẹ́ tí ọmọ fà á bọ́ ọ bá ti níbi tó ń lọ ọ̀pọ̀ èèyàn kọ́ ọmọ kí. Ọ̀pọ̀ èèyàn. Wàmọ́ umiru. أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء. أكرمكم الله. Nínú responsibility ẹni tí ó di aṣáájú ní kọ́kọ́ ní ìkíláàsì. Bàbá ní ìkíláàsì ni kó wá fi fixed deposit. Kó ní fixed deposit. Èso owó fa. Yìí nínú ìbádàsíwájú ọlọ́. Torí gbogbo spirituality lọrin nísìnyí èrè yìí lọ́wọ́ o. Adúlù gbogbo ilé tó wà lọ́rin ó wá ṣe ilé kan lọ́tọ̀ kọ́mọ délé ọba. Ó wá ṣe àwọn ilé kan lọ́tọ̀ kọ́mọ délé imam. Ilé imam. Àwọn èèyàn gbà fún yàn lásán àwọn tó ṣe ilé yìí ti ní spiritual benefit tí wọ́n ní látọ̀dọ̀ Ọlọ́run wọ́n ti fi ran àwọn èèyàn lọ́wọ́ kánrin wọ́n ti fi dẹ́lòmíì lákẹ́ tó jẹ́ kàtá. Ìjánu sọ. Ṣé wọ́n tàdé lé gbà ṣé tí lọ́rin fi ń jẹ́ lọ́rin ṣé wọ́rọ́kọ́ náà ni? Ẹ̀yin ọgbà táwa ń bẹ kárí àná. Allahu akbar kabira. Gbogbo spirituality lọ́rin ló sin yàrá kọ̀ọ̀dọ́tì kì í àṣẹ ìdá. Òjòrí ò tí rọ ẹ máa lọ́dọ̀ máa mú àgbà. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء. Ẹni tẹ́sí ṣe tọ́lọ̀ mo fi ń bínú bí ń bẹ nínú ilé àárí.
ó sì fẹ́ máa lọ́dọ̀ máa ń mọ̀. aláwọ̀ àpèjì ẹnìkan tí jò wọ́n lè kó sí. ẹnìkan tí àwọn kan tí jù wọ́n ní kéèyàn kan ṣoṣo sí àwọn kan lò. وما أمروا إلا ليعبدوا الله مخلصين àyìnbá nínú masuliya imam أكرمكم الله fix deposit وإقامة الصلاة síwájú ọlọ́run lọ́dẹ bá ti wá bèrè rẹ̀ lọ́dẹ bá ti fẹ́ lò ẹ́ kàn náwó lẹ́nu aago mẹ́rin tàdáyé yìí kan ní ti ṣẹlẹ̀ tí wọ́n pè pọ̀ nígbà fìtínà kan ṣẹlẹ̀ ńlẹ̀ wọ́n fẹ́ kárí gbogbo ayé ọ̀rọ̀ atomic bomb táwọn ìdájọ́ láwọn olùdókòwò ọba wa ọba àdẹ̀tà ìdápẹ̀ ṣiṣẹ́. شيخ الله يعصمك من الناس تخاف دركا ولا تخشى لا حول ولا قوة إلا بالله. wọ́n ní gbogbo wọn jáde lọ́nà àwa lọ àwọn àlàjì àgbà fún wa pè wọ́n consult àwọn ìmáàmù gbọ́dọ̀ ẹ̀jẹ̀ á lọ yídì ní àwọn táwọn bàbá kó lẹ́yìn lọ́nà àwọn náà wọ́n wá gbé kùránì jáde nínú iṣẹ́ àní kùránì yìí làkejì nígbà táwọn abẹ́rẹ́ bàbá ìmáàmù ọ̀yá ta ni wọ́n ní ọbẹ̀rẹ̀. àwa parí wọn máa ṣá ká sì fi ọkàn balẹ̀ kò ní ṣe kankan. ọ̀rọ̀ ọjọ́ nǹkan wọ́n ti ní ìtàkùn وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء láàrin yìí أكرمكم ọlọ́run lábẹ́ yùjáàbù wà má yàdì wúkọ́ fi dà nẹ́bì lọ́rọ̀ ọlọ́run bá sẹ́fù. ويلقى وما يخطو يجاب وما يدعو ويلقى وما يخطو ọ̀kan وإقامة الصلاة ìkọ́mọ̀tì sọ̀lá àkókò àdúpẹ́ الحمد لله kí gbogbo wa fọkàn balẹ̀. وتعليم الناس أمور دينهم ọ̀rọ̀ ń pa àlámọ̀rí ẹ̀sìn ẹ̀ tí ń gbé yìí lọ́wọ́ tẹ́lẹ̀ àmọ́ yóò tún wá léwu رحمكم الله. náà sọ káwọn àdá sẹ́nu ẹ̀rọ. الدعوة إلى الله بالحكمة ẹ ti ṣe ìmáàmù àmọ́ alábọ́dé ni tẹ́lẹ̀. الدعوة إلى الله على بصيرة láti ṣẹ̀bi wọ́n ní yọ tó sọ̀ kalẹ̀ wọ́n ń sọ lọ́wọ́ rìn lọ gàrà báyìí wọ́n rìn báyìí ó padà ó tún rìn báyìí ó padà ó wá rìn kan lọ yín wọ́n lọ wá ní ààbì ìṣẹ̀lẹ̀ náà tẹ̀lé rèé o. قل هذه سبيلي ẹwà rí ọ̀pọ̀lọpọ̀ tí ó pọ̀ láwọn tẹ́ jíṣẹ́ fún ẹ̀rẹ̀ ni tẹ́lẹ̀ rẹ̀ tutù ẹ̀rẹ̀ ni tẹ́lẹ̀ rẹ̀ pẹ́ الله ẹ̀rẹ̀ أكبر tó wà níwọ̀ntúnwọ̀nsì òtútù ọ̀gbẹ́ dáwà sí ní fatiwa máa ká láfa ṣẹ̀ríà فتوى تخالف الشريعة. ṣẹ̀ríà àyàní irú bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí sẹ́yìn náà رضي الله عنه. lójú òkú bá ilẹ̀ nìkan bá dé pé ẹni ọba pààyàn dọ́là àforíjì sẹ́yìn náà ní kò ní àforíjì لو قتل يقتل. kò láforíjì tí ì bá pààyàn أعرف الجنة. ara rẹ̀ balẹ̀. kò tún sẹ́jú mélòó lẹ nìkan tó dé wọ́n ní ọba pààyàn dọ́là àforíjì sẹ́yìn náà ní ó ní òun náà tún lọ wọn ní ẹsẹ tó ń dájọ́ ọlẹ wo ojú ẹni ọkọkọ wà wọn ni ó ti ẹnìkan ti sẹ ọjọ́ pé lọ pààyàn ni. ẹnì kejì wọn ti pààyàn ó ti sú wọn wá ń fẹ́ tuntun bá kí wọn lọ gbẹ́sẹ̀ lé tọ̀hún kọ́ńkọ̀ tálà múmìnà múta àmìdá. جزاؤه جهنم kí ló wá fi dájọ́ tẹ́lẹ̀ kejì àyìnà láàláyà ìbírò wá. أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. àwọn tó dá fún un ni pé ọlọ́run ní gbogbo ẹni ó bá pa èèyàn tó pa ẹ̀mí kan múta àmìdá tó fojú lẹ̀ bá. فجزاؤه جهنم. dáadáa mà ní ọwọ́ ní tí mo lò tí mo fi dáta àkọ́kọ́ rò ní tí mo wá lò tí mo fi dáta ẹlẹ́ẹ̀kejì ni pé ọlọ́run ní. إن الله لا يغفر أن يشرك به ọlọ́run ní mo ní bí kéèyàn ṣe bọ pẹ̀lú. ويغفر ما دون ذلك لمن يشاء. kò fẹ́ bọ tó bá ṣe kò ń gẹ̀ yọnu ọlọ́run tó sì ṣe yára àforíjì ní ìfẹ́ríjì tí mo lò fóun náà. الله أكبر. a mọ̀ wá oríṣiríṣi èèyàn ló sì mọ̀ wá. àfa yìí. أخوك من يدنو
وترجو. Ara masuliya tí ń bẹ fún gbogbo ẹni tí ń bá ń jẹ́ aṣáájú. Islahu data. Islahu zatal bayt. Wọ́n mọ̀ kẹjọ́ wa wọ̀. Mo ti máa kó wa. Anakumula. Ẹjọ́ lẹ́yìn ńlá lóṣù mẹ́fà. Ẹ máa torí pé yóò wo gbogbo ẹ̀ dáadáa. أكرمكم الله الكريم وأن يكون قدوة حسنة. أن يكون الإمام قدوة. Islahu data ni bẹ́ẹ̀ ni èyí tí kò mẹ́. Sẹ́rí ìlú yìí fẹ́. Ìlú yìí tóbi. Ó ń ṣe ọlọ́wà Nabi Muhammad. Àwọn mẹ́lọ́dì wa máa ń ṣe mí. Torí ẹni ẹlòmí ò dùn. Ẹni tí ó dùn kan rájú, ẹni tí ó dùn kan sẹ́nu. Àmọ́ àgbàgbà láyé àgbà tí bẹ́ẹ̀ lára yóò máa kó yíyọ. آمين. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم. Wọ́n máa wá o. Eléyìí wúwo, tọ̀hún wúwo, ọ̀rọ̀ náà sì gbé wáyé. Àwọn kan mi ń bẹ tẹ́lẹ̀ rí òní sọ̀rọ̀ tí ó fi dákẹ́. Ọlọ́run ṣe àdá àfa àwọn kan náà àwọn àfa wa. Àwọn méjì ń jà láwọn obìnrin. Ìjà yìí ó lé wọ́n ṣe pàpàpà. Ẹ jẹ́ kí wọ́n kí kóòtù bàbá wa nínú àkọ́kọ́. Wọ́n dà náà tó le. Wọ́n sì fún wa wá sí ìdòkó wọ́n dòkó báyìí wọ́n dòkó báyìí. Wọ́n sì lóbi ọ̀rọ̀ àfa yìí. Wọ́n fi wọ́n wo tíra fá ní wákàtí kan. Ẹni tí ń bínú inú rẹ̀ ti rò. Kó o sì sọ̀rọ̀ pé wọ́n lè dá ìwọ̀n wà lẹ́yìn oṣù bá lóyún. Wọ́n ti wá rí o pé o ti sún wọn. Kí lẹ́yìn ìjà sí ní sí? Tọ́lọ̀ nígbà gbogbo inú ká ẹ̀kọ́ lọ́jà máa ẹ máa lọ. La ilaha illallah ó sì yanjú nílẹ̀. Ìsìláwò náà. آمين. والعدل بين الناس والرفق بالمأمومين. الرفق بالمأمومين. Àwọn ẹlòmíì sálẹ́rí ẹsẹ̀ aṣáájú gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ẹgbẹ́ yẹn níparí. Ìṣẹ́jú méjì. Àwọn tá ń tẹ̀lé bàbá ìmáàmù. Mo jíṣẹ́ Àlàájì àgbà fún bàbá ìmáàmù láǹsáwò. Ọwọ́ àkàntì gbogbo ẹni ó lòún gbà. كرمكم أخوك من يدنو وترجو. Ọmọ ìyá ẹni máa yẹ̀dínú lẹ́ni ó súnmọ́ ni wọ́n tẹ̀lé tó máa wà dáta. الله أكبر. وإن دعي استجاب. Ẹnìkan máa ń ṣàdúrà fún wọn lójú àwọn ẹlẹ́gbẹ́ yà àwọn bàbá. A ní ọlọ́run jò síra, ọlọ́run jẹ síra ní a. Èyí ti wá lọ́pẹ́ náà. Ẹ̀yin lásáájú wa tá a bá lè kéwù, wọ́n làwa kéwù tá àwa ti lọ. Àmọ́ èyí gbẹ pẹ̀lú bàbá wọn gbọ́, èyí gbẹ pẹ̀lú bàbá ẹ gbọ́dọ̀ ṣe nǹkan tí òun wọn bínú ti ní lọ́gà bì. Nígbà wàá bá rọ́bí mú 5,000 wá wọ́n ti gbogbo àdúrà fún wa. أخوك من يدنو وترجو. ووعده عين يستجاب. إذا هاربت. Bàbá fi ẹ̀mí tẹ̀lé tẹ̀lé wọn. إذا حاربت حارب من تعادي. Bẹ́ẹ̀ ṣe ṣe pẹ̀lú tàní àtẹ síra. Ọlọ́wọ́ jẹ́ mi wá ọjọ́ gbè. آمين. إذا. Ẹ̀yin tẹ́ wá bẹ̀rẹ̀ sílẹ̀ mọ̀ pé báyìí la ṣe lánàá. Báyìí la ṣe lánàá. Àmọ́ gbogbo ẹ̀ ká lè má bà wọlé. Ó lè má bà gbogbo ẹ̀ wọlé. Ìdáyàtọ̀ Ọlọ́run náà mọ̀. إذا هاربت حارب من تعادي. Dédé ìjẹ́jú wá gbà wọlé wọ̀ ẹ̀wò àmọ̀kùnrin ẹ̀ dàkẹ́ mi. Ọlọ́run ní jẹ́ ẹjọ́ fíìmù. آمين. وزاد سلاحه منك اقترابا. Aṣáájú gbọ́dọ̀ sọ̀hánà. àsìkò yìí náà ni bàbá. Ọ̀dọ̀ wọ̀ wá. Ìlú ìgbà wọ̀. Nínú ẹ̀ ziyara ìjáde yín ọgbọ̀dọ̀ wà límítẹ̀. Aṣáájú ní máa ń jẹ́ ìmáàmù ìjáde ọgbọ̀dọ̀ ní. Karamakola. Zuriba otuhibu. Àlọ́bì ló ní sórí kí báńkì àtìlájẹ́ fún báńkì. Máa lọ kí àwọn èèyàn wò, ẹ máa délé àwọn èèyàn, àwọn lè má jẹ́ gbogbo. Karamakola. Tẹ́ẹ̀ bá ti débi tó dé yìí, ẹni ọjà ṣáájú ọ̀gbọ̀dọ̀ láti ẹ̀mí rẹ̀.
زر ما تحب وإن شقت بك الدار وهال من دونه حجب وأستار. ọ̀gá ní àwọn àfáàní máa lọ kí àwọn èèyàn ní máa lọ kí wọn ọ̀gá ní àkàràmọ́kà tó tọ̀. عليك بأبواب الزيارة إنها súnsọ́ra náà láti máa lọ kí ọ̀pọ̀lọpọ̀. إنها إذا كثرت صارت إلى الهجر مسلكا. ألم تر أن البيت يسأم دائما. ألم تر أن البيت يسأم دائما. ọmọ ni nígbà míì tó dùn bá rọ̀rọ̀ léra wọn tí ọ̀dá yìí súnyàn. ويسأل بأيدي إذا كان ممسكا. ọba tó wá kóra ró tí àbá wá tètè rí yóò wá ní ìyá béèrè. Allahu akbar. Al-iktaru fi ziyarati al-mubi. wal-iklalu fi ziyarati al-mukhi. حفظكم الله ورعاكم. إذا ما تقاطعنا ونهر بوالدته فما فضل في قرب الدار منا على البعد. yóò bẹ́ẹ̀. àmọ́ àwọn tó wà ń tòsí èyí tó dáa jù nínú aṣáájú tó dáa jù nínú aṣáájú ẹni pé mo tara mọ́ spirituality púpọ̀. tó sì jẹ́ ń tẹ́ra mọ́ ni pé ipò tẹ́ gbé òun ẹ rọ́lá ẹ rówó àmọ́ ẹ mọ̀ṣọ́lá. ní báyìí. owó ń bẹ ọlá ń bẹ. ẹ fara jìnnà tí ọlọ́run ó fi pé ẹni ọba lè rí wọn da owó fún ẹ ní ọmọ ọlọ́run fún ẹ ní ọmọ da ìlú. nísìn báyìí náà wọ́n máa bẹ́ẹ̀ wọ́n máa ẹ̀kọ́ lẹ́yìn fà. ọ̀gá ń lọ àwọn àfáwọn ẹ̀dẹ́yọ̀ ẹ̀rọ kan mẹ́gbẹ̀ẹ́ káàdìmù Sheikh Ibrahim Kawasi Sheikh Ibrahim Kawasi gbogbo àwọn ẹni ọlọ́run tí máa tìrì pẹ̀lú àwọn oníṣúbí ẹ̀ máa kà wọ́n lójú ọ̀nà Sheikh Ibrahim Kawasi òdẹ́fà yìí ní wá ń tẹ̀lé ó wá jẹ́ hálì ní rẹ̀ bẹ́ẹ̀ ṣe jẹ́ hálì ní fún bàbá ìmáàmù ó wá ní arìn láti Mọ́kà àwọn rìnrìn àfiwọ́ Kúfà. Akramakumullah. má àkànnà tọ̀ àjẹun àmú kankan ó wá rí kọ́lá mọ́ àdàkànnà Kúfà nígbà wá dé Kúfà àfa mi ó ní ó wá wọlé ó wá wọ mọ́sídù òfin mọ́sáàsì àwọn òbí ó wá gbọ́n bẹ́ẹ̀ ó wá wọ fọ́nà dọ́là yìí láwàdì ó wá wojú mi ó wá ní أرى بك أثر الجوع. ní ara àtàrà ju àfihàn ìwádìí mo rí i pé bí ẹ̀dàbí pé bí pọ́ ó ní Akramakumullah. bẹ́ẹ̀ ṣe wíwọ̀n náà lórí ó ní sì ní nǹkan kan báyìí ó ní àti ní ibi dàwa àti ìwà tó tọ̀ bá mú gbogbo tàdá àwọn àti tágàdá ayọ̀ olùtẹ́ ìmọ̀ àgbẹ̀rẹ̀ Akramakumullah. wàhálà olùtẹ́ bá sílẹ̀ ló bá Ọlọ́run sọ̀rọ̀ ní inú bá dé wà máa ń náà lé gbogbo àwọn ọmọdé. كتب بسم الله الرحمن الرحيم. كتب بسم الله الرحمن الرحيم. أنت المقصود بكل حال والشرط. أنت المقصود بكل حال. في كل حال. ولا نبي يا مالك كني بوبا كني بابي. الله المشار إليه بكل معنى. بكل معنى. ولا ليس ما داري بوبا ولا لوبا. هو واقع ينتصر نتكادا. هو أنا حامد. أنا حامد وأنا شاكر أنا ذاكر أنا جاير أنا ضايع أنا عالي. ẹ wà bá o tó ọkọ máa kéwòn ẹ sọ pé bí ń pa òun ó ní حامد ẹni tí ń dúpẹ́ fọlọ́. أنا شاكر أنا ذاكر أنا جائع أنا ضايع أنا عالي. mo ti sọnù أنا عالي òun ni wọ́n wà. ó wá ní هي ستة ọwọ́ ìkẹyìn ọlọ́run tí mo kà yí mẹ́fà ni. وأنا الضمير للجهاد. méjì jẹ́ tèmi wọn náà bá فكن الزمين لنصفها يا باري. أنا حامد أنا شاكر أنا ذاكر أنا ذاكر أنا دائم أنا ضائع أنا عالي. هي ستة هي ستة وأنا الضمين لنصفها فكن الضمين لنصفها يا باري. قدم إلى غيرك. ọwọ́ àwọn ìtàkùdà gómẹ̀ ọwọ́ àti ìtàkàdà ọwọ́ ìwé ọmọ mi gbà ẹni bí gbàdùn ọwọ́ ni máa lọ. اخرج بها ولا تعلق wàlá tó ayé káyìbàkà bìgẹ́rì láì má ro kàmí ọlọ́run ni ọ máa rò ẹni ọba kọ́kọ́ pàdé ni ó gbé fún. ẹni ọba kọ́kọ́ pàdé lọ́nà ẹni ó gbé fún.
ọmọ kéwù rẹ̀ náà bá lọ. kìí ṣe ọmọ kìí ṣe irú ọmọ kéwù ni kìí ṣe irú kàtàkàtà gbọ́dà bá rí i pé bàbá wa ṣé kì í dá sàláàtì. mo ti kọ́ wọ́n ní bàbá wa àníyàn òbílẹ̀ ayọ̀ ọ̀gbìn wọ́n lọ́nà ìkọ́lọ́ wá lọ bàbá wa sàláàtì pé owó òbí wọn ni wọ́n là fà wọ́n ní àlọ́wà mi ọ̀gá mi òbíwà mi ọ̀gá mi ó sì wọlé ó sì di olùkọ́ sínú lákàdá wọn àgbẹ̀ tí wọ́n lọ fi síbẹ̀ yìí rẹ̀ tó dọ́gba yìí wọ́n fi sí dọ́gba yìí wọ́n fi tí ń tà fà fi síbẹ̀ wọ́n ló tún wọ̀ ẹyẹ bá fò jáde ẹyẹ bá fò jáde nínú lákàdá wọn ní bọ̀ wá bà fà bàbá ni ẹ mẹ́jọ wọlé eléyìí ni ọ̀gá ọlọ́run pé ẹ mẹ́jọ wọlé mẹ́jọ wọ́n mi. kàkàtà ni kà á sì bímọ. irú rẹ̀ kí dàfà yìí ṣé obìnrin ló tó fọlọ. èmi ò tẹ̀ wúlẹ̀. àwọn ẹgbẹ́ àkómọ́lá. ọba ìtọ́lọ̀ ká bá àbí lákàdá ni ọba pàdé ẹni ọkọ̀ pàdé fara arọ́jù lánàá alábàdé láti ó wá rí ọkùnrin kan tí ń bẹ lérí bákìlà rẹ̀ bàkàtà ìpè bẹ́ẹ̀. fanáwọ́n tòhu àrùkà. wọ́n ní fanáwọ́n tòhu àrùkà. mo wá gbé tákàdá tà fún àmì pé fún tó pé fún mi wá gbé yé lọ. àkọ́dọ̀ àwọn kọ́dọ̀ àwọn bàkà. ó wá sí báyìí ó wá kà fàbákà arákùnrin bá wé ẹkún kùnà wọ́n ní ìpàlẹ́kùn mi dà bá a kọ́ yìí. wọ́n fọ àlàbí sọ ibẹ̀ ẹni ó ní tákàdá yìí tó fọ́ ọmọ lọ́wọ́ ó ní mo lọ́wọ́ àfi ìmọ̀sílẹ̀ fúlà lẹ́nu mọ́sálásí báyìí. ọ̀dọ́fà ilẹ̀ yẹ súrà ó yẹ yàrá ó gbé kíìsì àpò tó kún fún owó gidi wọ́n wá gbé lọ́wọ́ pé lọ́ọ́ bá ń gbé fún. ọ̀hún tó ha ọmọ báyìí. ó ní mo gbà á àkáǹtì ha wọ́n bọ̀ wá kó lọ́dọ̀ mọ́mọ́ bẹ́ẹ̀ ní wọ́n ń lọ́dọ̀ àfáà mi tó ní gbé wọ́n wá pàdé ẹnìkan lọ́nà wọn ẹgbẹ́ ọkùnrin tí ń bẹ nínú ẹ̀sìn kó olórí ó ní à ọjọ́ ló nà sọ̀rọ̀ ní ìsiràlẹ̀ kìí ṣe mùsùlùmí kìí ṣe lẹ́sìn wa ní sáárà ni sáárà lásán. fàájì ìtòrí Ibrahim Hawas mo wá dọ́dọ̀ sókè Ibrahim Hawas fáwọn ọkùnrin obìnrin sọ. mo wá fún mo wá gbé kí ni sùúrù wọ́n ní kó ṣe ṣẹlẹ̀ ni mo gbé fún wọ́n sì gbé fún mi ni wọ́n ní mọ́sùmá wọ́n ti fọwọ́ kan wọ́n lè gbé kalẹ̀. fàyínà sọ ìbára àti nìsa nígbò wáyé ní nígbò wáyé. فلما كان بعد الساعة أقبل النصراني راغبا على بغلته. ọ̀sọ̀kalẹ̀ lérí ẹsẹ̀ rẹ̀ lọ́ba sọ̀kalẹ̀ ní máa ń lọ́dọ̀ Sheikh Ibrahim Hawas ní wọ́n kí ìsì ẹsẹ̀ rẹ̀ ní kí ìsì ẹsẹ̀ rẹ̀ wọ́n ní aṣáájú ńlá. Sheikh Ibrahim náà wá fún ọlọ́run dúpẹ́ pé a sì ní nǹkan lọ́dọ̀ rẹ̀ oṣù ṣàánú wa. owó tó wá gbé wá di ètò wáyé. wọ́n sì gbìyànjú pé bẹ́ẹ̀ kọ́ máa rí lára àwọn àdájọ́ àgbà. àwọn àfa àwọn ni wọ́n dòkó bàbá dìde wọ́n wọlé oúnjẹ ìgbà jẹjẹ wọ́n wá wọlé tó ilé tó dájú kọ yàrá lẹ́gbàlọ́ nínú abẹ́rẹ́ àfa àwọn ìbẹ̀ wọ́n kó oúnjẹ sí wọ́n sì fẹ́ kẹ́lẹ́ ṣé ìwò ẹ̀ ṣe kó oúnjẹ ti pẹ́ lẹ́nu. wọ́n máa sọ fún yẹn subhanallah wọ́n sì padà sí bọ́lọ̀ wọ́n sì jòkó lẹ̀ bàbá wa ṣe dákí ẹ wá lọ ra nǹkan wa kò tó wákàtí kan tí ọ̀bùn kan páàkì síta ìrẹsì wà ń bẹ̀ èlùbọ́ wà ń bẹ̀ ọ̀lẹ́mú wà ń bẹ̀ gbogbo téèyàn máa jẹ wà ń bẹ̀. àwọn ènìyàn ọlọ́run máa àṣepamọ́ ọlọ́run tì í jù. gbogbo wa ní ọjọ́ wọ́ wa bàbá wa ìmáàmù rẹ̀ ó ti di dandan fún wa ká máa rántí àdúrà ní gbogbo ìgbà ká béèrè pé kọ́lọ̀ bá fi ṣùgbọ́n sọ kọ́lọ̀ bá fa àwọn òbí kọ́lọ̀ bá mójútó yìí ọmọ ẹ̀jẹ̀ ẹnu ọmọ ẹ̀dọ́wọ́ ọmọ ẹ̀dójú ìbáríkọ̀lá ẹ̀yà sábẹ̀ gbogbo rẹ̀ yóò bẹ̀ bá rìn lọ́sàn-án lóru ọlọ́run kọ́jú ọjà rẹ̀ kọ́ ọmọ bóyú mọ̀ àmín ẹ̀ máa gun kẹ̀kẹ́ olùkílẹ̀ àwọn àbá ẹ̀ ti gun kẹ̀kẹ́ ọ̀sán ẹ̀ tó wá gbé kẹ̀kẹ́ òru náà ọlọ́run jẹ́ ọmọ wọlé yóò sì gbé ọmọ ṣẹ déédéé gbogbo ẹ̀yà bí a máa ẹ tẹ́wọ́. ọlẹ́ àtẹ́wọ́. yà á lè máa ṣe ìrírí mi ná ẹ bá àwọn èèyàn àtàwọn ìṣẹ̀lẹ̀. yà á lè máa ṣe ìrírí mi ná. bàbá ìmáàmù ló ní. لا تكشف الفكر عنا وكلنا حيث كنا وعافنا واعف عنا وكلنا حيث كنا وعافنا واعف عنا. ẹ̀bùn táyà jẹ́ àgbà àwọn àbá
mi táwọn ń lòkó ní agbéwá. يا عالم السر منا Àpé àwọn àjàdíyà apàṣáwò sí láàyè kí wọ́n wá mú wa. يا عالم السر منا Kọ̀lákẹ̀yà àtọ́lọ́run lóòrùn gàjọ́ tí kálukú ti lọ lé. يا عالم السر منا Ọkọ̀ wọ́n pè ní àwọn ọmọ bí mo ṣe wà pẹ̀lú rẹ̀. لا تكشف الستر عنا Àná gbogbo ayé tí wọ́n yìí sí pé ha kí ló ń bẹ lára ẹ̀. Ha dága bí ń bẹ lára ẹ̀. لا تكشف الستر عنا Ọjọ́ tí wọ́n bá ń retí kí wọ́n rí nǹkan tí wọ́n ní ń bẹ lára yìí wò látàkìsì bí sí tìra. لا تكشف الستر عنا وكلنا حيث كنا Ọ̀rọ̀ máa dé ńgbà ní ìtẹ̀yìn máa ní division ní ẹ bá gbóni kọ́lọ̀ mọ́. وكلنا حيث كنا وعافنا Ó di sí àlàáfíà. عافنا واعف عنا Eléyìí fẹ́ kó mọ eléyìí fẹ́ ṣe ìyàwó ọ̀rọ̀ yá eléyìí. وعافنا Witness kan pẹ̀lú bàbá ìmọ̀mọ́ àná. رضي الله عنه Bàbá wa dẹ́kun bàlá jẹ́ ìta ni wọ́n ń ṣèyàwó. Àti wá pé sí gbàgede. Ó sì dẹ́jọ́ dímà. Wọ́n wá ń retí kálukú wá ń retí wọ́n wá ń retí. Ẹ̀wọ̀n kẹ́kẹ́ kálukú ọ̀rọ̀ ti wí díẹ̀ lọ. Wọ́n dé ọkọ̀ lẹ́kọ̀ọ́ bàbá àgbà náà mọ̀lẹ́ ọlọ́run tẹ́mi wọ́n gbọ́. Wọ́n gàmbàrí wọ́n dáná sí wọn wọlé bẹ̀. Bí ẹ̀sẹ̀ tó kó báyìí, wọ́n wá rí wọn, wọ́n tú dòdò tí wọ́n yẹ wọ́n ń jẹ. Wọ́n wá mú mi sí. Àmì wọ́n ṣe ń pè bàbá yìí rẹ̀ wọ́n sí. Kálukú sì ń tí ń sẹ́ lọ́hùn ní. Àṣẹ iṣẹ́ bàbá wọn bà lọ́rùn lójú. Kí èèyàn bí gbé yìí? Àlàáfíà. وعافنا واعف عنا وعافنا واعف عنا Wáàbọ̀ àná. Bọ́lá ti pọ̀ ẹ̀yọ́ ọ̀sẹ̀ nìkan, ọlọ́run ní jẹ́ kọ́ lọ́lọ́run. Gbogbo wa náà ta bá wọn ṣe á ní ọlọ́run máa ń tẹ̀lé lẹ́kọ̀ọ́. Lórúkọ bàbá wa lẹ́jí àgbà tò ní Samahatu Sheikh Mustapha Muhammad Kamaluddin bun Habibullah bun Musa Al-Adani tí wọ́n ní dáwọn àfa àwọn ọkọ̀ wà lẹ́kọ̀ọ́. Abẹ́ ọlọ́run fún yín pé máa fi ìtawà kó fi ní ìsàlẹ̀ Subhana Rabbi. رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Ẹlẹ́gbẹ̀ẹ́ pariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà. Bàbá wa the global international nation of Islam. Wọ́n bá wa ṣe wá sí náà kí síbẹ̀ ẹgbẹ́dùn wọn. Ẹlẹ́jẹ̀ òkun náà máa já sí lọ́rùn. Nígbà wọn fẹ́ wọlé wọ́n bá dá bàbá mọ́mọ́ gbà. Nígbà wọn fẹ́ jábọ̀ náà wọ́n fẹ́ bàbá mọ́mọ́ gbà. Wọ́n ṣe wá sí lọ́wọ́ ní bàbá chairman fún ìjókòó Dawah committee ni wọ́n wọlé àìlágbẹ́kẹ́ni ṣe àbọ̀bọ̀ bàbíl àfa àwọn àgbà ọ̀dìlẹ̀bí sheikh mọ̀tọ̀tọ̀ dákọ̀ Abdulatif Muhammad Kamaluddin àwọn náà wọ́n pèsè al-Qur'an gẹ́gẹ́ bí ṣe ẹlẹ́kùnrin ìmọ̀mọ̀ àgbà gẹ́gẹ́ bí ṣe ẹ̀kọ́ àwọn ọgbà fún yàfọ́tò ẹ̀kọ́ fún yàfọ́tò. gẹ́gẹ́ bí ṣe represent al-Qur'an. àwọn náà wọ́n pèsè al-Qur'an fún àfa wa Alfa Ayara. Ẹlẹ́pẹ̀lẹ́ Allahu Akbar. Ẹ̀ṣẹ́ bàbá Alfa Ayara. Ẹ̀lábẹ̀kún ẹ̀yà fọ́tò lọ́wọ́ ẹ bá ṣe ní láfí. Ẹ̀yìn lọ́nà láfíà àná àtàwọn ọjọ́ mọ́ jẹ́ sílùú náà. Àkùránì náà dà bismillahir rahmanir rahim. إلا بقولك إلا بقولك الشيطان الرجيم أن يعبدوا رب هذا البيت الذي أتاهم من جوع وآمنهم من خوف. Bàbá wa mẹ́lọ́gán kàlí gẹ́bí chairman fún Dawah committee. Onílókọ bàbá wa mọ́tàbà sẹ́ńkìrì lórí. Lókọ bàbá Nọ́màgbà ti ìlú Ìlọrin. Lókọ gbogbo tó ń jẹ́ Dawah committee lápapọ̀. Wọ́n ní ká pèsè Al-Qur'ani yìí. Bàbá wa lẹ́sẹ̀ àgbà. Wọ́n lá dúpẹ́ fún yín, Ọlọ́run bá dúpẹ́ fún yín. Àmín. A'anakumullah. A'anakumullah.
Àbẹ̀ àwọn máa gbẹ̀ pàtàkì. Ìgbó máa ń súnyẹ̀, ìjòkó náà máa ń súnyẹ̀. Wọ́n máa lọ wọn lọ ìdásílẹ̀ ọ̀hún. Subhanahu wa ta'ala lórúkọ. Kásì subhanahu wa ta'ala mẹ́ta. Subhanahu wa ta'ala. وسلام على المرسلين الحمد لله رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين سبحان ربك بالعزة عما يصفون وسلام على المرسلين لا وموا قال جاجدا آمين وقد gbogbo نقابة المركزي lágbàáyé lẹ́yìn wọn bàbá ẹ̀ máa gbà lọ́fà bàbá tí wọ́n parí ìjòkó méjèèjì ní láwọ̀lá àwọn ọ̀daràn kìtàbí ọ̀ṣọ́nà ọlọ́mọdé gbọ́ jẹ́ sọ́rọ̀ ọlọ́mọdé àdàlàbí fọ́nù àdàlàbí ẹ̀kẹ́rì. Sọ́rọ̀ ẹ̀sà.